náà Ademola Adelakun kẹ́gbàjarè ó bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Olùgbé fíìmù jáde tó jẹ́ gbajúmọ̀ ní Ademola Adelakun jẹ́ tí ó ti ṣe àwọn eré gbòógì bíi Ẹ̀yìn Ọ̀ká, Babátúndé Fọlọ́runṣọ́ àti Múfú Olóòṣà Òkò. Ọmọkùnrin náà jẹ́yàn sánsan tí ó ti bá àwọn olórin àti àwọn onítíátà Yorùbá púpọ̀ ṣe. Wọ́n wá ní kò tíì ní ìwòsàn tí ó péye o. Wọ́n wá ní àfi tí ó bá lọ sí ilẹ̀ Germany kí wọ́n tó lè fún ní ìwòsàn tí ó péye. Owó ogún mílíọ̀nù náírà ni ọmọkùnrin náà nílò láti fi ṣe gbogbo ìwòsàn náà. Ó ti wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jọ̀ọ́ kí wọ́n rọ òun lọ́wọ́ kí wọ́n má wò òun ràn. Ó ní àwọn olórin bíi Sàláwà Àbẹ̀ní, Wàsíù Àyìndé, Tẹ̀míní Success, Súlé Àlàó Màláíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti nawọ́ ìrànlọ́wọ́ sí òun. Òun wá ń kégbe, òun ń béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ran òun lọ́wọ́. adúpẹ̀pẹ́ òkun Olódùmarè sọ pé nínú gbogbo ohun tó ń bá ṣe àfi kéèyàn ọmọ kẹ́dà rẹ̀ ọmọ dúpẹ́. Ibi tá a wí ládé yìí o ẹ ti máa gbọ́ lórí ẹ̀rọ ayélujára káàkiri àgbáyé, lórí fóònù yín, lórí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ademola Adelakun, gbajúgbajà producer fún fíìmù, gbajúgbajà producer fáwọn olórin, ọ̀dọ̀ ẹ̀ la wà yìí o. Hey, níjọ́ tí mo kọ́kọ́ rí fọ́tò Ademola Adelakun lórí ẹ̀rọ ayélujára, ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi. Mo wá pe nọ́mbà tó wà ń bẹ̀ pé ṣé lóòótọ́ ni àbẹ́ ń ṣe fíìmù. Ó ní wá yọjú òun, ǹjẹ́ ń bo lọ wà? Ó lóun wà ní ìlú Èrúwà. Abẹ́ ilé ni a ti ń tọ́jú rẹ̀ ní àbíbò lábẹ́ ilé kọ́ o. Òun wà ní Awójọbí hospital l'Èrúwà. Ọwọ́ àwọ̀ hospital ti l'Ékòó ò rí, ọwọ́ àti Ìbàdàn ò rí. Èyí ṣe tó jẹ́ Èrúwà. Ọ̀rẹ́ ìbá gbéra mo wá sí hospital yìí. Nígbà mo débí, bẹ́ẹ̀ bá bi oyún inú tàbáṣẹ́ ìdílé rẹ̀ pé òun lọ sí Awójọbí hospital, kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀. Nígbà tí mo sì wọ bí mo rí pé tá a bá mú Èkó kò ń bẹ̀ l'Ọ́yọ́ state, tipátipá la fi lè rí hospital tó ní standard bẹ́ẹ̀. Ó ní sunkún o, nínú gbogbo tí ń ṣẹlẹ̀ láyé ká máa dúpẹ́ ni o. Ademola Adelakun. Ó dé bólúgbọ́n olúgbọ́n mú mọ́ra, ó dé bárẹ̀sà àrẹ̀sà mú mọ́ra, ó dé bá ọ̀wárán gún àga àmọ̀ta èdè, gbogbo wọn ni a mú mọ́ra, pamọ́rí mú mọ́ra. Eléyìí ò ní jẹ́ ìkẹyìn rẹ láyé, ó fi ṣètọ́pa. Tó bá lè ṣẹlẹ̀ sí Yínká Ayéfẹ́lẹ́ tó fi pìtàn láyé, ìwọ náà ó fọ̀rọ̀ ara rẹ pìtàn. Ọmọ pìtàn ayọ̀, ọmọ pìtàn in tó ti ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn nínú ayọ̀ àti ọrọ̀ ni lágbára Olódùmarè. Ademola Adelakun rèé o. Ademola Adelakun tó ṣe fíìmù Oyènúsì, Babátúndé Fọlọ́runṣọ́, Múfú Olóòṣà Òkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá sì ń sọ̀rọ̀ nípa àwọn pòdúsà tí Ọlọ́run ń gbà fún àwọn eléyìí tí ṣiṣẹ́ tó milẹ̀. Nínú gbogbo iṣẹ́ tí mo kà á lẹ̀ yìí, èyí tó tà kéré nù wọn ló ta mílíọ̀nù 2. Àwọn iṣẹ́ rẹ̀ máa tà ìsìn máa milẹ̀. Ṣùgbọ́n gbà tí ṣẹlẹ̀ dé tí mùjísà Ọlọ́run dé, ọwọ́ ẹ̀yìn ara rẹ̀ kọ̀rẹ́ nìkan mọ́ o. Ẹni mo fi sọ fún ọ pé ìwọ tó ń pé ọlọ́rẹ̀ kò rí òsùn, onígbà ọláwo sùkẹ̀. Àwọn kọ̀ọ̀kan ló kò mọ Ademola Adelakun la. Àwọn tí wọ́n jọ jẹ́nu ewé mọ̀, tí wọ́n jọ ṣe gbogbo fàájì ayé, tí wọ́n jọ kówó jọ. Ademola Adelakun wẹ̀yìn kọ̀rẹ́ nìkan kan mọ́.
ó wá kú ó wá kẹlẹ́dàá rẹ̀ ó wà ní ìlú ibi tá à ń pè ní Èrúwà wọ́n ti bá tọ́jú ń dá ààyè ibì kan ẹnu oníkàn láti gbọ́ pọ̀n ó náà ní ọkọjá pé ẹyin kìnnì kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ bó lẹ̀ ń wò yìí Démọ́lá gbé gbogbo ẹkún tì sórí ẹkún ọ̀dà nǹkan fún ni bóni ṣe dáa tó ọ̀la rẹ̀ ọ̀dà jù bẹ́ẹ̀ lọ pa ọ̀rọ̀ ẹkún tì ẹ̀yìn kó o rí mi lónìí ọ̀rọ̀ rẹ̀ ti já sáyọ̀ 20 million náà lẹ wá tí wọ́n fi dì ọ́ mọ́lẹ̀ lọ síbítù bí oṣù mẹ́fà báyìí kábíyèsí olódùmarè ẹ̀yin olólùfẹ́ mi ọmọ dọ́wọ́ yín gbogbo àgbáyé ó dọ́wọ́ yín o ìtọ́jú Démọ́lá Adelakun orin kọjá lọ sókè òkun wọ́n ti ń polongo Olúgbọ́n ti gbé Àrẹ̀sá ti gbé gbogbo wọn ti gbé owó tẹ̀ rí tó bóyá ló tó 5 million owó tí wọ́n rí kójọ nù 20 million wọ́n sì sọ pé ó nídìí àwọn àyẹ̀wò kan nílùú òyìnbó pàápàá jùlọ nílùú Germany wọ́n ti ṣe gbogbo ètò bí yóò ṣe lọ ṣùgbọ́n bí ó bá sanwó hospital wọn ò ní jókòó Nàìjíríà owó hospital owó ìtọ́jú wọn ní yọ̀ọ̀nà tó 20 million naira ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé ẹ̀yin olólùfẹ́ Ademola Adelakun ẹ̀yin olólùfẹ́ Yorùbá tíátà ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie ẹ̀yin olólùfẹ́ gbogbo rẹ́kọ̀dù bí Òṣùpá tẹ́ ẹ ti gbọ́ Pàṣọ tẹ́ ẹ gbọ́ Wàsíù Àyìndé tẹ́ ẹ gbọ́ Màláíkà ṣàṣà ni àwọn tí mo dákọ̀ èyí tí Démọ́lá Adelakun ọ̀bá ṣiṣẹ́ tí ò sọ́wọ́ ọ̀sẹ̀ rẹ̀ nínú àwọn àwo wọn ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n Démọ́lá ńlẹ́ báwọn èèyàn sọ̀rọ̀. ẹ ṣé mo dúpẹ́ o tá a bá tiẹ̀ rí gbogbo èèyàn yín èèyàn ńlá ni yín ẹnìkan bíi 15 ṣe rí kéèyàn rí owó kán fowó ránṣẹ́ síyàn ara ọpẹ́ ni then kéèyàn tún wá má gbàgbé èèyàn rárá bó o ní o nǹkan kan ń bolẹ̀ bá dé o irú àbẹ̀wò tẹ́ ṣe nísìn lénìí ní tó ń wú mi lórí nìyẹn pé tó ti dirú yín tẹ́ fi wò pé ẹ jẹ́ kí n yọjú síbọ̀ yìí so mo rí lì mọ́ lóore so nítorí pé. kí ni wọ́n lórí tó ń sunkún gbogbo ìgbà àdókòtò ọ̀fẹ́jọ́ rẹ̀ sùn mí wọ́n ní ẹkún ni sáà kí ló dé. Ọlọ́run ní jẹ́ kára padà sí burúkú so mo àròkàn náà ló fọ ẹkún àsundà wá àròkàn pé nbó la fẹ́ gbé bàbá yìí. ọ wà pamọ́rí ni o torí oníhòòhò lódòdó lọ́fẹ́ lọ wẹ̀ lódò ó lóun dúpẹ́ ó ní tòun san o onípátá lọ́kọ́kọ́ débẹ̀ oníbàǹtẹ́ dódò ọ̀wẹ̀ ó lóun dúpẹ́ òun ti rí bàǹtẹ́ san oníhòòhò débẹ̀ ó ní òun dúpẹ́ o ìhòòhò ló rìn wá sódò tóun wá wẹ̀ ó ní tòun san ju ẹni tó ti ya wèrè lọ wèrè débẹ̀ ó dúpẹ́ ó lóun dúpẹ́ òun sá wà láàyè ìrètí ń bẹ fóun dúpẹ́ tiẹ̀ o tó bá ṣe pé ńgbà tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n bá ti bòyàn mọ́lẹ̀ ta ló mọ̀ ṣé wọ́n á mọ̀ sunkún nù sàárè ni mọ̀ dúpẹ́ tiẹ̀ gbogbo téèyàn ìrékọjá tiẹ̀ tó là kọjá láyé orí rẹ̀ ló wà yìí gbogbo ẹni tí ó sì rí ìrékọjá àti là kọjá wà mọ́ kàdárà láwọ̀ kàǹkàdìrì àti kọ́ọ̀lẹ̀ kádàrá sì ti gbẹ àwa tá à ń sọ̀rọ̀ náà ìrékọjá tí a náà wà tá àti ìmọ̀ bí a ti pàdé ẹ̀ mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bó ló ṣe bẹ̀rẹ̀ tó fi débi ó dé yìí kí wọ́n tó gé ẹsẹ̀. in fact kékeré báyìí ni bó ṣe notice ẹ níbi ọmọọ̀ka kékeré ẹsẹ̀ bẹ́ẹ̀ ọmọdìrín kódà mo fẹ́ lọ sí program kan lọ́jọ́ kejì níbi tí Alhaji Wasiu Ayinde ti ṣe colloquium fún Dr. Sikiru Ayinde Barrister mo ń láti lọ wá torí cover shoe máa ń sábà wọ̀ jù mo ń láti lọ wá slippers tí máa wọ̀ mo dẹ̀ ṣe kúrò ń bẹ̀ lọ́jọ́ kejì mo ti gbọ́ hospital lọ kódà hospital private hospital olówó ńlá ni. ọjọ́ ìjáde tó jáde kan. bẹ́ẹ̀ ni
tán gbowó ńlá lọ́wọ́ ó jẹ́ jáde tí mo jáde kan yìí tán gbowó ńlá lọ́wọ́ mi bá ṣe bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀ nìyẹn wọ́n kó oògùn bò mí abẹ́rẹ́ gbogbo ẹ̀ ó rí pé mi ò lè jẹun mi ò lè ṣe nǹkan kan mọ́ láàrin ọ̀sẹ̀ kan mo wá ń complain lẹ́nìkan bá sọ fún mi pé private hospital lélẹ́yìí general ni kò lọ ibẹ̀ làwọn specialist wà lóríṣiríṣi mo bá kúrò ń bẹ ládùúgbò mi mo lọ sí general tó wà ní gàndò wọn àtúkúrò ń bẹ mo lọ sí general gangan ní Ìkẹjà in fact kò inú oòrùn la jókòó sí tó ti ń dá wa lóhùn bẹ́ẹ̀ at the end of the day mo ẹ fún mi ní yàrá ìjọ nítorí ọlọ yé kíyè tí ò bá nù tó rárá ti ní mí gan ẹsẹ̀ ti gbogbo bí mo ṣe ń sán ẹsẹ̀ káàkiri àṣẹ bẹ́ẹ̀ náà ló ń wọnú sí àṣẹ bẹ́ẹ̀ náà ní olórúkọ táwọn dókítà pè bẹ́ẹ̀ náà bí bá ṣe ń sán gbọ̀nà káàkiri táwọn hospital kiri bẹ́ẹ̀ ló ń wọnú bẹ́ẹ̀ ló ń jẹ wọnú tó ń sán mi burúkú ẹ̀ tí ẹ̀ nílé dúró fóòrùn ẹ̀ nílé dúró wọ́n wò pé ìwọ Ọlọ́run ṣé mi náà nìyí tí mo kórìíra jù kí ló dé tó wá ń ṣẹlẹ̀ báyìí bá a ṣe wá mo bẹ̀ wọ́n èló lẹ fẹ́ gbà máa sanwó wọ́n bá ní kí ẹni tó tẹ̀lé mi kó wọnú wọ́ọ̀dù wa ní general hospital nígbà tó wọ ọbẹ̀ ó ní ṣáwọn tẹ́ fẹ́ wá jókòó pẹ̀lú ni ẹ jẹ́ máa lọ tọ́jú ara yín kẹ́ dúpẹ́ tí yín fọ́lọ́run àwọn tán ti oríṣiríṣi àwọn èèyàn míì tán ti tó yẹ pé Ọlọ́run ọba ló lè dóòlà wọn wọ́n bá ní òkè kákú gbà ká mú kí n máa lọ sílé inú abàgbà dókítà àwa láàárọ̀ nọ́ọ̀sì àwa nírọ̀lẹ́ àbá ṣẹ́rí pẹ̀lú ẹ̀ náà mo rí i pé ìnira yìí pọ̀ ó pọ̀ jù bóun ló ṣe á dèrò bí. ẹ ṣeun nọ́ọ̀sì kan ló wá sọ pé pé nǹkan tó ń wò yìí o ká lọ sí hospital ni mo ní a ti lọ sí hospital káàkiri kò sáyè ni a bá ń connect káàkiri níbo la tún lè lọ ẹnìkan tẹ́ bá lè lọ sí Àbújá ẹnìkan ẹ̀dẹ̀ mọ̀ pé ṣe wa mo ti kọ́kọ́ ronú jìn lọ títí pé iṣẹ́ tó yẹ pé a gbọ́dọ̀ dúró tá a bá ti dúró báyìí níbo la ti fẹ́ máa rówó jẹ gbogbo bùkátà ló pọ̀ ńlẹ̀ yìí ẹnìkan bá ní hospital kan wà o tó tóbi tó dẹ̀ máa ń tẹ́kẹ̀ èèyàn dáadáa pé èrú wà ló wà àwòjọ bí ó ti yá ẹjẹ́ àlọ́ bá a ṣe débi níjọ́ Monday nìyẹn nígbà tá a dẹ̀ débi kíá wọ́n ti lọ ṣe x-ray wọ́n ti ṣe nǹkan gbogbo ohun tó bá yẹ kán ṣe pátápátá wọ́n ti gbomi wọ́n ti gbẹ̀jẹ̀ wọ́n ti gba ìtọ̀ wọ́n ti tó yẹ pé bí ní èèyàn ti kọ́kọ́ wá ọ̀dọ́ nítorí tó bá fẹ́ ṣẹlẹ̀ oníṣàlàyé ṣẹlẹ̀ àkọọ́lẹ̀ tí kò. ṣùgbọ́n tó yẹ pé bí ní kò bá má rí báyìí táwọn èèyàn tó ti kọ́kọ́ gbowó ńláńlá lọ́wọ́ wa tó ti lọ torí mi ò fọ̀rọ̀ ra mi ṣeré so mo ti kọ́kọ́ rò pé ntágbára mi máa ká ni pé ẹ má wulẹ̀ sọ fẹ́ nìkankan bọ̀tún nígbà táwọn ọ̀rẹ́ mi gbọ́ káàkiri wọn ní irú nǹkan báyìí ò lè dáṣe o mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún gbogbo àwọn èèyàn nìyẹn. wọ́n ní láàrin oṣù kan tó náwó gbogbo owó tó ní ọ̀tánkele ni. pátápátá. tí ò sí kọ́bọ̀ mọ́. pátápátá. àti jẹun di wàhálà. gbogbo ohun tí mò ń rò tí mò ń rántí náà nìyẹn tó jẹ́ kí orí mi máa wú ṣe ti gẹ̀ẹ́tì so bá a ṣe kò sí nìyẹn láti ìgbà yẹn bá a ṣe kò sí nìyẹn kódà mo gbìyànjú pé ẹ fún mi ládùúrà mo pe aláàfáà mo pe pásítọ̀ nígbà tá a fà máa dá mi lóhùn ní pé tí nǹkan bá ti dé ká gbà fọlọ́ ni mo ti mọ̀ pé ewu ń bẹ nígbà tí pásítọ̀ máa padà pè wá gan ó ní pé nǹkan tí òun wò yìí ẹ má jẹ́ kó pẹ́ kan tó gé o ibi tí mo ti wò ẹ̀yìn wò tí mo ti bú sẹ́kún nìyẹn pé nígbà ta lè hàn fẹ́ gbẹ́kẹ̀lé báyìí so láti bẹ̀ lọ wọ́n ṣe gbé mi wọ tíátà ńjọ́ kejì gbàtàn ní ká má gbogbo ìgbà yìí gan èmi gan tiẹ̀ lè jiyàn mọ́ ní lè jiyàn mọ́ because wọ́n sọ̀rọ̀ kan fún mi wọ́n ní kéèyàn yọ nǹkan kan tó ti kú kúrò kó má bàa pààyàn ṣé ó bẹ́tà kéèyàn wà láyé ju kéèyàn jẹ́ kí eléyìí bá ń tó dáa jẹ́ lọ so bí mo ṣe gbà nìyẹn
so láti gbà yẹn láti wà ń bì. owó tí àwa ń kó jọ yìí tá à ń wá tá polongo tí ò pé mọ́ yìí kí la fowó yìí ṣe kí lowó yìí wà fún. nígbà tí àwọn dókítà bíbá yìí wọ́n dìde torí wọ́n ní àwọn specialist káàkiri wọ́n wá láti Abuja àwọn dókítà tó attend sí mi bí ìkan afa ọ̀gá ni ní UCH wọ́n attend sí mi bíbá yìí wọ́n dẹ̀ ṣe wọ́n ṣe takuntakun gan so after operation yẹn so tí medical report wa máa jáde wọ́n wá rí i pé a need láti ṣe àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nítorí pé àìsàn yẹn ó jẹ́ àìsàn tó yẹ pé gbogbo ẹ̀yà ara ló máa ń fara bà ló máa ń fọwọ́ bà. wọ́n ní nípa ojú wọn ló ti fẹ́. bẹ́ẹ̀ ni tí nǹkan bá jìnnà gan-an báyìí mi rò pé mo rí. mọ́ bẹ́ẹ̀ ni tí ò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ then tí ẹ bá wo tí n bá fi picture ẹ̀yìn mi hàn yín wọ́n tò nǹkan síbẹ̀ ni so nítorí díẹ̀ yìí wọ́n wá ní òkè the best thing ni pé bọ́ hospital dẹ̀ ṣe wà wọ́n connect káàkiri ayé so wọ́n fún wa lọ́pṣọ̀n lóríṣiríṣi wọ́n pé òkè mo náwọn èèyàn ní Germany ẹ jẹ́ ká lọ sí Germany so kódà wọ́n bá gba date nínú date bíi mẹ́ta tán fún wa ìkan ti kọjá lọ ńbẹ̀ nígbà tó wò pẹ́ ìkan ti kọjá lọ àwọn tó kù tó tún fún wa ṣe mọ̀ wípé wọ́n á book bed lọ́hùn wọ́n á book travelling wọ́n á book wọ́n á fúnyàn ní time ni so a ṣe plead fáwọn time méjì tó kù pé ìkànnù méjì tó kù lágbára Ọlọ́run a máa meet up so n tó ṣẹlẹ̀ nìyẹn. so Adelakun ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tá a bá kàlẹ́ ní èjì yóò tó àwọn olórin bíi mẹ́ta àbí márùn-ún tẹ̀ ti ṣe rẹ́kọ̀dù fún. ó jù bẹ́ẹ̀ lọ sá. kí làwọn olórin wà ń wò tí wọn lè ràn lọ́wọ́. ní tilẹ̀ nítọ́lọ́run àwọn olórin tó dìde wọ́n ti wà. àwọn kan ti dìde dáadáa tí n bá ní kí n máa dárúkọ ká ní mo kọ sílẹ̀ ní kí n má lọ ṣe àṣìṣe but ó kàn dàbí pé ibi tí a gbọ́kànlé ìrànlọ́wọ́ wà láti bẹ̀ àwọn tá a lérò rárá. ó tilẹ̀ ti tó bá. ní báyìí èló ló kù tá à ń wá tí 20 million ó fi pé. ní báyìí owó wa ṣẹ̀ṣẹ̀ kọjá ó ṣẹ̀ ń lọ sí 6 million ni kò tí ì pé 6 million. kò tí ì pé 6 million bẹ́ẹ̀ ni kò tí ì pé 6 million. kápá ń wá bíi 15 million báyìí. bẹ́ẹ̀ ni a ti pa déètì kan jẹ nínú ìtàn fún wa. mílíọ̀nù 15 tá à ń wá yìí ṣé ọgbà pé kò sí tọ́lọ̀ òun ò lè ṣe Démọ́lá. mo nígbàgbọ́. so onígbàgbọ́ pé bó o ti rí mi lónìí owó yìí pé àbí ò pé. mo nígbàgbọ́. sọ fáwọn èèyàn kí wọ́n mọ̀. mo nígbàgbọ́. o sì nígbàgbọ́ pé owó yìí ó pé. mo nígbàgbọ́ kó máa pé. ẹ̀wọ̀n tó bá fẹ́ báwọn olólùfẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ gbogbo ẹni tó ti wo fíìmù rẹ rí àti gbogbo ẹni tó ti gbádùn ṣẹ́ látọwọ́ rẹ rí wọ́n ní lórí bẹ́ẹ̀dì tó tún wà yìí náà ó tún kọ̀ nǹkan náà. bẹ́ẹ̀ ni torí àti ẹ̀ ń ṣe project kan lọ́wọ́ tẹ́lẹ̀ bó ti rí i pé mo gbádùn tí mo lè jókòó báyìí torí tẹ́lẹ̀ máa orísun náà ni bọ̀tí ìgbà tí mo ti ń gbádùn tí mo ti ń dìde ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi téèyàn ń gbọ́ ń bí kò sí téèyàn fẹ́ fi ṣe ju pé kéèyàn fi kọ́ sítórì náà lọ láwọn nǹkan àràmàǹdà oríṣiríṣi tó ṣẹlẹ̀ tí ó pẹ́ lómi tó bá ń sọ operation fún lọ́wọ́ àwọn nǹkan tí ó máa sọ lẹ́nu bí ẹni pé òun ti fẹ́ kú àwọn ìrírí ayé ńláńláńláńláńlá tó ṣẹlẹ̀. kí ló fẹ́ káwọn olólùfẹ́ rẹ̀ ó sì bá. mo fẹ́ ká dìde o ẹ dìde kẹ́ ràn wá lọ́wọ́ o ẹ dìde kẹ́ ràn wá lọ́wọ́ ẹ já láàánú wọn olóore máa kà pé ó jẹun kò sanwó ọjọ́ kan ẹ má jà sóore fún bọ̀tá láàánú á ní ẹ fílẹ̀ sájà ẹwùtọ́ lọ́hùn mọ́ lára ẹjọ́ ẹwùtọ́ lọ́hùn mọ́ mi lára o ẹ ṣàánú fún mi mo sì tún nírètí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn onímọ̀ tó máa ń sọ pé láti continue iṣẹ́ so gbogbo travelling yẹn náà
kò lè ju àárín oṣù kan sí méjì lágbára Ọlọ́run k'Ọlọ́run gba gbogbo ògo so èèyàn kúkú lọ́nà méjì èèyàn dẹ̀ ní torí ẹ̀ kó wa máa. owó tó ti dìde ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ gidi kí n bẹ̀rẹ̀ látòrí Alhaji Wasiu Ayinde naturally Wasiu Ayinde mi ò fi bà wọ́n jẹ́ bẹ́ẹ̀ send message ó lè má ráyè kà bọ́ lẹ́nu gba tí ṣẹlẹ̀ yìí báwo ni ṣó jẹun ṣe dáadáa ẹ mọ̀ ìyẹn gan lásán ó fìyàn lọ́kàn balẹ̀ níbi owó bí sì dé. bẹ́ẹ̀ ni Alhaji Suleiman Alao Malaika ó jọ mí lójú gan Alhaja Salawa ó jọ mí lójú gan Queen Rashida Islamic artist ni kò tiẹ̀ sí ní mi ti ẹ̀ rántí pé a ti jọ ṣiṣẹ́ dáadáa sẹ́yìn kò sínú àwọn táwọn wò pé àwọn olólè ràn wá lọ́wọ́ but ó ṣe tó jọjú gan woman kan wà oníwákà kan wà ní Amẹ́ríkà wọ́n pè wọ́n ní màmá ọ̀pẹ̀kì Queen òun náà surprise mi lóríṣiríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ Àdìó Àtàwẹ́wẹ́ òun náà ara àwọn tá a kọ́kọ́ rí first time bàbá kan wà ní Ìbàdàn in fact tó bá rí mi tó bá pàdé mi tàbáyá náà dá mi mọ̀ Gastab Alhaji Gbọ́láhàn elépo bọ́n ṣe gbọ́ ọba Mobi bọ́n ṣe gbọ́ wọ́n kàn wò pé ọmọ tó máa ń ṣe orin tí wọ́n fi máa ń kí àwọn yìí ni ẹ wò ó dẹ̀ sẹ́ndì owó gidi sí wa ká tó wá kí gbogbo àwọn èèyàn oní 500 naira oní 5000 oní 2000 àwọn èèyàn dìde gan bọ́kàn yẹ pé ẹrù pọ̀ ńlẹ̀ àwọn míì wà gan tó yẹ kí n dárúkọ tí mi ò tí ì rántí. gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù Yorùbá gbogbo ẹ̀yin olólùfẹ́ Ademola Adelakun gbogbo ẹ̀yin olólùfẹ́ orin Yorùbá pátá lórí rẹ́kọ̀dù fújì ní jùjú ni o afrójùjú ni o àpàlà ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò dìgbà tá a bá kú ká tó mọ iye ara wa o kéèyàn ó sì ṣèyàn láǹfààní kó máa rántí kó máa dúpẹ́ èyí tẹ̀ ṣe fún Yínká Ayéfẹ́lẹ́ kò lè gbàgbé o Yínká Ayéfẹ́lẹ́ ó padà dèèyàn lénìí more than 115 èèyàn ní Yínká Ayéfẹ́lẹ́ wá gbà síṣẹ́ tí ń sanwó oṣù fún ẹni àbáta káfíńra tùpà tọ́wá dẹni àjítàn náà wò lọ́gànjọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ ẹni náà dà bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá yígbésí ayé ẹ̀ padà ó ti rọra ẹ pé téèyàn bá ń sunkún ṣáṣáṣá ẹ̀yin onímọ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa psychology ẹ mọ ìgbẹ̀yìn kéèyàn kàn máa ronú kó máa sunkún kó bu ẹkún gbà á wọn ò fẹ́ kọ́rọ̀ Ademola Adelakun ọjà síbẹ̀ ètí mò ń wí òye yín ẹ jẹ́ àrànlọ́wọ́ depression nǹkan burúkú ni o ẹ má jẹ́ ẹ jẹ́ kó tètè rá ọ̀nà àbáyọ kí depression ó tó wọlé sínú ilé ayé rẹ̀ ògìtì eléyèé ṣàkọ́kọ́ ta ọ̀bọ o ẹni tí nǹkan kan ò tiẹ̀ mú tí wọn ò gé lẹ́sẹ̀ tí ò ní wàhálà káràn wá sọ́dọ̀ mi ó ti dẹni tó ṣe fíìmù wọ́n ti ń sọ fíìmù rẹ̀ káàkiri tó pè ní Dààmú Olówó nítorí tó yà mí lẹ́nu ni pé ń bọ̀ fẹ́ sọ fíìmù ó tún wá sórí ètò àwọn èèyàn tún pé èló lọ ta tíkẹ́ẹ̀tì oníwá 1000 ní ẹni tí ó ra 50 ẹni tí ó ra 100 ẹni tí ó ra 10 ẹni tí ó ra 20 èmi ò tí ì gbọ́ rí àwọn tó wà ń lu èbó ní o tí wọn ò ní fowó wọlé tí wọn ò ní wá wòran wọ́n sì pé ọ̀dà ẹ ra tíkẹ́ẹ̀tì 50 ẹ ra fáwọn èèyàn ẹ ra tíkẹ́ẹ̀tì 100 ẹ ra fáwọn èèyàn ẹ ra tíkẹ́ẹ̀tì 10 ọ̀rọ̀ rẹ ti lójútùú lọ́tòní lọ fọkàn rẹ balẹ̀. Démọ́lá o ẹ̀yin ó ti tọrọ ọ̀ràn lọ́wọ́lọ́wọ́ gbogbo ayé àwọn náà sì ń béèrè pé àkáǹtì nọ́mbà wo ni káwọn máa ṣọwọ́ sí. ẹ ṣé mo dúpẹ́ because tí wọ́n bá dúpẹ́ àríbùkún gbà so Ecobank ní àkáǹtì nọ́mbà yẹn 2961117619 Ecobank
2961117619 Ecobank. mẹ́wàá ti ṣe ọkùnrin yìí ẹ wo bí ṣe ń gbé fóònù sójú kó tó lè rí nǹkan kà kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn dókítà wa sọ fún un wípé kó ṣe pẹ̀lẹ́ o kó má jẹ́ ọpẹ́ o ẹsẹ̀ ò gbọ́dọ̀ gé kójú ó tún fọ́ ìbànújẹ́ ńlá ni o ó lè affect ẹ̀ ọwọ́ ẹsẹ̀ ló gé tí ń sunkún lójoojúmọ́ yìí tó bá tó mú tojúmọ́ ọlọ́run má jẹ́ kí depression wọlé ayé wa adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé Démọ́lá Adelakun ẹ jẹ́ kí n wà ká nọ́mbà yẹn torí ojúmọ̀ lọ́ba ara o Démọ́lá Adelakun account details ẹ̀ rí 2961117619 Adelakun Olúbùkọ́lá Ecobank 2961117619 Ademola Adelakun Olúbùkọ́lá Ecobank òun ní kẹ́ fi owó yẹn ránṣẹ́ sí o Adelakun Olúbùkọ́lá orúkọ ìyàwó ẹ̀ ni bọ́ fẹ́ lọ ṣe nǹkan kan lórí ẹ̀ níbo ni ó ti rẹ́sẹ̀ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ làlá àti wà ṣùgbọ́n o tó wà ń bẹ̀ ni pé Démọ́lá o bó bá ti pé iye tó ọlọ́ọ̀ fẹ́ gbà èmi ó sọ fáwọn olólùfẹ́ pé a ti rí o ti pé o torí wípé látìgbà tí wọ́n ti wà lẹ́yìn mi èmi èéfì nǹkan kan tàn wọ́n jẹ àwọn náà sì dúró tì mí sọ faramọ́ bẹ́ẹ̀. mo faramọ́ pé owó ti pé o. tó bá ti pé ṣe ti get nígbà tó jẹ́ pé kò ń ṣe tí mo mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀. ṣe mọ̀ ó dé bá mi lẹ́sẹ̀ ògbèjì ni òdì wọ́n dẹ̀ ní bàrà ni mo yà kò ń sọ̀rọ̀ èèyàn ni tó ṣẹlẹ̀ nìyẹn gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín àti pé ìṣírí tẹ́ tún fún mi lénìí èmi náà dẹ̀ mọ̀ wípé tọ́lọ́run bá gbàdúrà mi gbogbo anybody tó bá ti nílò ìrànlọ́wọ́ báyìí kémi náà kí n lè máa ṣe fún un agbára Ọlọ́run. àdéhùn tó ṣe bọ́lọ̀ ń ṣe nu Ọlọ́run ó sì sọ ọ́ dé èèyàn torí tí Yínká Ayéfẹ́lẹ́ bá ronú kú ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tí ń jẹun nínú iléeṣẹ́ rẹ̀ ò ní jẹun lẹ́nu ó fa 115 èèyàn ní san sálárì fún káwákọ́ ẹni tó wo oṣù rẹ̀ kú ọ̀jù ẹni san 40,000 àbí 50,000 fún ẹ wá sí i lọ n kò símọ́wó dísù o àsímọ́wó mọ́tò o àsímọ́wó irinṣẹ́ o àsímọ́wó transmitter o oní rédíò sẹ́kọ̀ọ́ oníbàdàn oní káàkiri onílẹ́kìtì ọfẹ mọ sílẹ̀ Yorùbá tí rédíò rẹ̀ ò sí bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe tiẹ̀ náà ọkàn rẹ̀ ó balẹ̀ bóni ṣe dáa tó ọlá rẹ̀ ó dáa jù bẹ́ẹ̀ lọ pamọ́ rí kó gbé mi gbà wípé wà mọ́ kàdárà láwọ̀ wákàǹkadìrì àkọọ́lẹ̀ ti gbẹ kálàmù ti gbẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ ọ̀ wá mọ tọ́lọ́run fẹ́ fi ṣe o torí bíṣẹ̀lẹ̀ ọba ṣẹlẹ̀ sí Yínká Ayéfẹ́lẹ́ ó lè má débi ó dé lórí Yínká Ayéfẹ́lẹ́ ò ní kànlẹ̀kùn tí ó fi bá wọn president gbogbo àwọn èèyàn ńláńlá tí ó fi wọlé tì wọ́n kọ̀ǹdíṣàn rẹ̀ lọ́sọ̀ọ́dà bẹ́ẹ̀ àìmọye tí wọ́n jọ ń sọ̀rọ̀ àìmọye tí wọ́n jọ ń kọrin ńgbà náà tí ò tí ì rọ́wọ́ mọ́dò ní Ọlọ́run ọkàn rẹ̀ ó balẹ̀ Démọ́lá fọkàn rẹ̀ balẹ̀ mọ́ sunkún mọ́ ẹ̀yin bá tún wá tó bá sunkún wọn ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ o àjẹ́ pé o ò ní mọ́ni ọmọ Ọlọ́run àdúrà ó gbà ojú ò ní tiwa